wo tó sọ àǹfààní ló pera rẹ̀ lórí péjì ẹ̀ ní TikTok onítẹ̀sùbá àdúrà ló pera rẹ̀ sórí àwọlúwa yẹn òun pe àwọn èèyàn sínú ẹbọ káwá. A single message for a global community, connecting the Yoruba heart to the soul of Islam. sí lẹ́tọ̀ fún gbogbo mùsùlùmí tó gbọ́ lọ́gbọ́ pé gbogbo tá a bá ń wá láyé ọ̀dọ̀ Ọlọ́run ni ká máa wá sí kò sí ẹnìkankan ní oríkùsù ibì kankan lórí ilẹ̀ ayé tó jẹ́ pé tá a bá ń wá ọmọ òun ló lágbára láti fún wa lọ́mọ àfọlọ́run tó dá wa kò sí ẹnìkankan lóríkùsù ibì kankan lórígun mẹ́rẹ̀ẹ̀rin ilẹ̀ ayé tó jẹ́ pé tó bá jẹ́ pé owó là ń wá òun ló wá lágbára láti fún wa lówó Ọlọ́run ọba àlekèọlá ó ti ṣe pàápín kádàrá olúkálùkù bó ṣe wáyé ní tó jẹ́ láyé Ọlọ́run ti kádàrá rẹ̀ ó ti fi sí wa lára ká tó kú ṣáájú ká tó délé ayé bó ṣe wáyé ẹni tí ó ṣẹrú kú tó yẹ pé tí ẹ̀bẹ̀ rẹ̀ bá pọ̀ lọ́dọ̀ Ọlọ́run lè bá yí kádàrá yẹn padà wọn làwọn Yorùbá wọn pọ̀ lọ́rọ̀ wọn ní lìṣẹ́bọ̀ lè ṣògùn bá ti wáyé páàrí bẹ́ẹ̀ la ṣe máa ń rí nínú àyá Kùránì tí mo kà kọjá sí Suratul Fatiha ohun tá a sọ ń bẹ náà ni pé iyyaka na'budu wa iyyaka nasta'in ìwọ Ọlọ́run Ọba ìwọ nìkan la máa sìn o gbogbo ìrànlọ́wọ́ tá a bá sì wá ọ̀dọ̀ rẹ̀ la máa wá sí kí ló dé pé à ń kọ̀ǹfẹ́sì ilé lójoojúmọ́ tá a bá ti ń kírun wákàtí kọ̀ọ̀kan là ń sọ ọ̀rọ̀ tí mo sọ yìí nínú ẹ̀ ṣùgbọ́n ìṣe wa ó wá tako ọ̀rọ̀ yẹn ẹni tí ń wówó nù wa àwa di ẹni tí ó máa wówó lọ sọ́nà bòmí Ọlọ́run Ọba àlekèọlá ó ní la taj'al ma'a Allahi ilahan akhar la taj'al ma'a Allahi ilahan akhar má pa kàkà pọ̀ mọ́ Ọlọ́run ní tó máa sìn Ọlọ́run nìkan ni ó fèsì tó bá kún lónìí Ọlọ́run ni tó bá kú díẹ̀ káàtó Ọlọ́run ni tó bá rí jẹ Ọlọ́run ni tó bá tó kú díẹ̀ káàtó Ọlọ́run náà tún ni. kí ló wá dé àwọn àfáà wa àwọn àgbàlagbà tá a bá èyí tó pọ̀ nù wọ́n ti tì wá kó lójú ọ̀nà títọ́ lọ́hùn ẹni tó sùn tẹ̀mí tí wọ́n ti ṣètò ń gbé sí wọn lẹ́mìí ibẹ̀ ni wọ́n ń pè wá sí. ṣùgbọ́n kí n tó kọ́ntínú ọ̀rọ̀ tí mo ń sọ àfáà kan wà mo ti wọ́n rí àfáà yẹn ti pẹ́ ẹ̀jẹ̀ àjọ fídíò. tí mo fẹ́ ṣàlàyé fún yín tí mo sọ pé kẹ́ ẹ lọ wá ó kàn tí olójú mẹ́ta ewé àbámẹ́dá tó papọ̀ ewé àbámẹ́dá ẹ̀yọ mẹ́ta náà ni ẹ̀yìn ìbílẹ̀ mẹ́ta tó ti yé ẹ wà mú 200 naira ẹ kó kọ yín sí ẹ kó àkànnà bá yín sí tó ti yé àtúkọ̀ yá ilé ẹ̀kọ́ sí ẹ wà lọ mọ́ àtàjọsí mẹ́ta ìrè mẹ́ta pẹ̀lú òkè mẹ́ta pẹ̀lú ògbó ọlọ́wọ́ wà ní bó ṣe lọ ẹyin mẹ́ta ó ti fọ́ sínú kọ́ọ̀bù kan dàbí inú kẹwẹ́ẹ̀tì báyìí lẹ̀ wà wá fi atọ́jú òrì lẹ̀ wà wá kọ́kọ́ lọ àbámẹ́dá wà á fá lórí ẹyin wà á lọ òkè mẹ́ta wà á fá lé lórí owó tó kọ owó kọ rẹ sí wà á lọ wà á fá wà á kó lé lórí wà á má tàjọsí mẹ́ta wà á lọ bó ṣe máa lọ lẹ́yìn kọ̀ọ̀kan wà á fá lórí ìrè náà wà á lọ wà á fá lé lórí wà á kó papọ̀ wà á dá gbé kòkò àtijọ́ kékeré pamọ́ tí ó ti gbóná dárí mọ́ ní tí wọ́n mú wa mọ́ pẹ̀lú ògbó Ọlọ́run Yorùbá ní àbámẹ́dá kìkì dájẹ́ kọ́mọ̀ṣẹ́ tó ti yé ó ní. èyí tó ń dùn mí sẹ́yìn náà ti gbọ́n tí bàbá yẹn sọ ó mú owó 200 naira ó kọrúkọ rẹ sí ó kọrúkọ ìyá rẹ sí ó wà kọ àkáǹtì nọ́mbà rẹ sí ó wà á lọ ewé àbámúdá Yorùbá ní àbámúdá kan ìdàtí ẹ̀yin náà ìwò tó sọ àǹfààní ló pera rẹ o lórí péjì ẹ ní TikTok onítẹ̀sùbá àdúrà ló pera rẹ sórí àwọlúwa yẹn òun pe àwọn èèyàn sínú ẹbọ káwá máa ṣẹbọ sọ́lọ́run òun pe àwọn èèyàn sínú ẹbọ ṣó fẹ́ pàdé Ọlọ́run dáadáa ìwà àfà yìí last time mo rí àfà yìí mo rí ní Kaaba o ó lọ ṣe wúmúra ó dà December time yẹn ni mo rí tó náà dìmọ̀ Kaaba báyìí mo ń wò pé kí ló ń ṣe wọ́n ràn wọ́n báyìí fún ìwọ ló ń pe àwọn èèyàn kó lójú ọ̀nà tọ́lọ́ntà náà Muhammad ẹni tó bá ń gbogbo ó wá ń kọ́ wọn lóògùn owó ń kọ́ àwọn èèyàn lóògùn owó ẹja tó wo fídíò rẹ mi. láwọn ọdún fún ọba tó láyé àtọ̀ òní ni Monday of 27 Monday tó parí oṣù kẹrin àbí wọ́n tí Ọlọ́run bá fún láàyè tó bá ráyè láti mú YouTube sí ayé rẹ̀ kí n ṣe dẹ́dẹ́ o èyí kó ọ̀wọ́ lọ bí ọ̀la bí Kùránì ẹ̀fẹ̀ bẹ́ẹ̀ níbẹ̀ níbẹ̀ púpọ̀ la pè díẹ̀ láàrì ẹni tí ọ̀wọ́ náà ṣe wàhálà ẹni tí ọ̀wọ́ àgbẹ̀ náà ṣe wàhálà àméjì lájọ ṣe wàhálà tó ṣe àmọ́lọ́wọ́ ní sá ní ìrọ̀ àpáàdé ọ̀run yóò ṣá ní ọmọ àdìjọ́ náà so ti ẹni jẹ́nu ẹ̀sán yìí mẹ́wọ́ ó ké bá padà ara rẹ ní farabalẹ̀ jẹ́nu ẹ̀sán tó bá lè ṣe kábíyèsí Ọlọ́run inú mo ṣe lọ́yọ̀ ọ̀bùn tọ́lọ̀ wa lọ́ba mi gẹ́ẹ̀sì ìwé kẹta pè ní ìwé àrùn yẹn ìwé ọ̀sẹ̀ àṣìjẹ́ yìí lọ́sẹ̀ o àṣìjẹ́ méjì owó ní ọ̀sẹ̀ o sórí àkùkọ àásẹ̀m lásán adé àgbébọ̀ tó bá ti pamọ́ rí inú wa lọ́ra adé àgbébọ̀ tó bá ti pamọ́ rí wà awọ ẹkùn 1000 ewé àrùn yẹn ewé ẹyọ ọ̀kan náà ni ewé ẹyọ ọ̀kan náà ni kò pé méjì sọmọ ewé àrùn yẹn àwọn ló bu gbayé ní ìsinyìí pẹ̀lú ògbọ́n lórúkọ rẹ lò ewé àrùn yẹn ni màá wá onímọ̀jọ ìfẹsẹ̀ ní àdì tó ń torí kó tó pé kí n fẹ́ tó sọ́jà kìkà bí lẹ́tàn awọ ẹkùn tó bá fẹ́ díẹ̀ ewé àrùn yẹn ata àjọ ti 16 so ti adé àgbébọ̀ ẹ̀yọ ọ̀kan ìrè 16
ewé àrùn yẹn wọ́n ń tà lọ́jà àbí wọ́n wá dìbò yóò tutù rẹ̀ já ewé àrùn yẹn ni wàá lọ máa wọ ẹkùn pẹ̀lú ajá àgbébọ̀ tó gé sí 16 mọ́ ẹgbẹ́ tó wọ́n bèrè ọlọ́sẹ̀ o tó bá jáde mo ti ṣe ìtàn ewé àrùn yẹn náà lọ́wọ́ àgún dáadáa tó kùn náà tó bá ti kún náà tán wọ́n á gún mọ́ ọṣẹ ìwé mẹ́ta ìkànnì lọ́wọ́ ọṣẹ mẹ́tẹ̀ẹ̀ta wọn tó bá kó tó jà sí yẹ yọ̀sọ̀ tó lọ́sùn bá fún un àkọ́kọ́ tó bá ti kọ́kọ́ fẹ́ wẹ̀ wọ́n á fi epo para ẹlẹ́ẹ̀kejì wọ́n á fi àdí para ọṣẹ ẹlẹ́ẹ̀kẹta wọ́n á fún yín para wàhálà lọ di àṣeyẹ yìí pẹ̀lú ògo tọ́lọ́rọ̀ dájú jùlọ ewá tún ọdún lẹ́yìn lóko fún ẹ̀yìn pẹ̀lú ògo àṣírí ògbó àṣírí ògbó tó kọ́ bá mi pẹ̀lú ògo ló ká tó sọ ní àṣírí ògbó. sẹ́yìn ló ti ẹ ti rí ibi tó ń pa àwọn èèyàn sí ibi táwọn èèyàn ti sórí ìbú ó ń pè wọn sójú ọ̀nà àná inú ẹ̀dẹ̀ ń dùn wípé dáadáa lòun ń ṣe pẹ̀lú ògo Ọlọ́run sọ́nà téèyàn fi rówó nìyẹn ọ̀gá mi kan Babaléke kọ́lọ́n bá mi ṣe dáadáa fún ọ̀dà yẹn wọ́n ṣe lọ́mẹ́ka báyìí wọ́n ti lọ́mẹ́ka lọ́dún kọ́lọ́n járí wọn pé kọ́lọ́n jẹ́ kí wọ́n di láyọ̀ àtàláfíà wọ́n ní kò sí àbùjá lọ́rùn ọ̀pẹ tó bá fẹ́ máa lówó lọ́wọ́ ó máa ṣiṣẹ́ ni iṣẹ́ ló máa ṣe o ò ní máa wẹ ọṣẹ kó máa expect owó ayé ó kàn bàjẹ́ wọn tó ń pàwọn èèyàn ewé àrùn yàn yóò wà mọ́ 1000 tó yẹ pé tó bá ń te pamọ́ ó ní iye tí ó jẹ lọ́dún ó máa wá lọ ó máa lọ mọ́sẹ̀ ó máa mú ewé àrùn yàn ní tí wọ́n á fi láìkì ọkùnrin ni pé bó ti wà yìí àṣìjẹ ló máa ń jẹ bí kò jẹ ẹja bí kò jẹ adìyẹ bí kò jẹ kínní ẹwù kùn bó ṣe rí ikùn wá dàbí àfi bí àgbà kámbáàdì so tí n tó ń jẹ tí ò bá ṣiṣẹ́ àṣìjẹ yóò ṣiṣẹ́ fáítámì lára ẹ̀ òun tún gbọ́n díẹ̀ ju àwọn tí wọ́n lo ẹbù lọ ẹwù nǹkan sọ́nà tó ti rówó nìyẹn òun ṣẹbọ pẹ̀lú Ọlọ́run ó sì ń béèrè kí Ọlọ́run òun béèrè àánú Ọlọ́run ibi ló fẹ́ rí ó lè rí láíláí Ọlọ́run ọba àlekẹ́ ọlá sọ fún ìṣẹ́lá Muhammad sallallahu alayhi wa sallam nínú Al-Qur'an ó ní wala qad uhiya ilayka dájúdájú mo ti sọ̀kalẹ̀ fún ìṣẹ́lá Muhammad sallallahu alayhi wa sallam nínú wáyù mi nínú ọ̀rọ̀ mi wa ila alladhina min qablika gẹ́gẹ́ bí mo ṣe ti sọ̀kalẹ̀ fáwọn kan tí mo ti rán kí n tó rán wọ̀ pé kí ni la in ashrakta tó o bá lọ pa kankan bọ̀ mímí Ọlọ́run tó gbogbo tó wà sọ́dọ̀ mi tó lọ ń gbọ́nṣẹ́ tó ń ta sí jẹ́ nítorí pé gbogbo tó pa kankan bọ̀ mímí Ọlọ́run láyé àbàtọ̀ náà amalu gbogbo iṣẹ́ rẹ̀ ó bàjẹ́ ni gbogbo iṣẹ́ dáadáa tó ti ṣe yóò bàjẹ́ lẹ́ẹ̀kan náà ni ájì tó lọ kí wọ́n láǹfààní ájì tó lọ ó wà Mẹ́kà tó yẹ kó o bẹ lóhun àwọn àjọ Ọlọ́run bí gbàgbé yẹn wà wájú Ọlọ́run báyìí ó wà wájú Ọlọ́run báyìí kó o béèrè tó fẹ́ kọ́lọ́sì fi lé ọ lọ́wọ́ wàkọ́lá rọ́bùkún òde òun ni astage bí làkọ́ Ọlọ́run ni ẹ pè mí dàn yín lò kí ló tó ń sọlẹ̀ ò lè pe Ọlọ́run ọ̀sẹ̀ ló wá ń pè so nílàkà ìlórí bẹ́ẹ̀ yẹn bàbá yìí àwọn èèyàn kan wá gbọ́ yóò tún wá máa pe nọ́mbà mi ní 000 àwọn èèyàn kó tún wọ́n máa lọ bẹ̀ wọ́n máa lọ máa ibo ló tí sọ́nà jọ ẹ tó lówó lójú ẹ sójú ẹ tó lówó ikùn ló lọ rẹrẹ bí àgbà ọ̀dà yẹn sójú ẹ tó lówó ìdọ̀tí ó ti jẹjẹ kó jẹ orí wá dàbí orí ẹlẹ́dẹ̀ ó sì pinna rẹ̀ ní onítẹ̀sùnbà àdúrà òjìlóru kò wá sówó online rí bàbá wa àgbà afáwa àgbà kan nílọrin kọlọmọ ní kẹwọn bàbá wa àgbà Sheikh Abdulrahim Abata bàbá oníwàásí àgbáyé gbogbo nǹkan náà wọn mú ní àdúrà báyìí ní kó máa ṣe tó bá fẹ́ kó sí òkú ònú ilé rẹ̀ ṣé n tó fi kọ́ àwọn èèyàn ládùúgbò nìyẹn òòrà àdúrà kọ́ àwọn èèyàn wọ́n sọ́ọ̀sì bí ẹran tó sẹ́ni wo ó máa ní kájà síjẹ lónìí kájà síjẹ lọ́la bí kò ra gbìn bí kò rẹ jaarọ̀ bí kò rẹ dìyẹ sáyé ló wá ń gbé yẹn sáyé ló ń gbé yẹn sáyé ló ń gbé yẹn ó ti ẹ̀rọ nípò pàdé Ọlọ́run ìjọ tó ti ń ṣe náà kí ló fi dà òun ti àwọn èèyàn kó lójú ọ̀nà tọ́lọ́run tí wọ́n sì bí ẹbọ bẹ̀rù Allah tó bá kú lórí orí burúkú tó ń ṣe ìranù tó ń ṣe tó bá kú lórí ẹ̀ wallahi ò lè bọ́ lọ́run dáadáa ó bọ́ sọ́wọ́ yọ Ọlọ́run man kana yuridu al-ajilata ajalina lahu fi aman nasha'u liman nurid ẹnikẹ́ni tó bá ń kanjú Kùránì ẹnikẹ́ni tí máa ń kanjú lóyìn tí ń kanjú bóun ṣàfẹ́ lówó òun ṣàfẹ́ di kíní kan gbogbo ọsẹ ló ti wẹ̀ gbogbo ẹrẹ ló ti sí gbogbo tó ń fẹ́ yẹn náà lọ́lọ́run sọ pé òun kò rí ọ lọ́wọ́ àmọ́ orí mọ́fọ́ wá gbégun ni o tó bá ti kó láyé báyìí ọwọ́ ìjà Ọlọ́run ń lọ bọ́ sí ẹ̀yin ò ka Kùránì òpònú ní Ọlọ́run ní afala yatadabbaruna al-Qur'an ẹ máa ronú lórí tí Ọlọ́run bá lékè ọlá sọmọ àlùkò kẹsẹkẹ náà kà máa jọ gbogbo iná là ń bá bí RMKK ìwọ náà babaláwo orí bá yẹ ti ta ìwà fàyè wàá máa ní àrọ́dà al-akhirata wa sa'ala as-sayyi'a wọ́n wà mu'minun Ọlọ́run lẹ́nikẹ́ni tó bá wá ronú nípa ọ̀run tó wò pé Ọlọ́run kúkú ní tó kálámọ́rí tiẹ̀ lọ́lọ́run lọ́wọ́ Ọlọ́run kúkú ní pin kọ́lọ́ sáà gbàgbé mi náà tó rò pé àhákùkù láyé ìbùn tá a rí kakójọ àpò tó wọ́n sàálà àṣàyẹ̀ ó wá ń ṣiṣẹ́ tọ́ àlùkìyámà tá à ń sọ yẹn wọ́n wà mu'minun Ọlọ́run láwọn la lè pè lónígbàgbọ́ òdodo gbogbo ṣe rí ikùn wá ṣe gbẹ̀ndù ó jẹ́ bẹ̀rù Ọlọ́run kó o tètè lọ kó bí orí burúkú tó ń ṣe tó bá fẹ́ látùmọ̀ tán dáadáa
gbogbo owó jẹbọ ó yẹ kó wà lára àwọn tí wọ́n sọ pé the richest man in bóyá Ìbàdàn ló wá bóyá lùkàn kò jẹ́ the richest man nínú ìlú yẹn pẹ̀lú àṣẹjẹ tó ń jẹ tó ń kó dọ́tí sínú ewé àbámúdá ewé kìnìkan ẹran kó játijàti ẹgbẹ́ ọmọ fàlùtì má lọ change tó bá 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 ń kú wo tí ẹ tanu. jọ̀wọ́ ṣe àkíyèsí láti subscribe fi like sílẹ̀ àti tí àròsọ bell fún àwọn ìmọ̀ràn tọlọ́fìn. Assalamu alaikum wa rahmatullahi.